káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo mú sí ti gbòyìn láti kàn lè jígẹ alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ̀kọ́ kókó tó wà nínú ìròyìn. Ọ̀dọ́mọkùnrin kan ti gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Niger. Ní ìpínlẹ̀ Edo, àwọn ọlọ́pàá dóòlà àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé. Wọ́n ti sọ ọkùnrin kan tó ń ta ẹ̀pà sí àwọn gbére nítorí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Wọ́n dóòlà àwọn méjì ní ìlú Àbújá. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè náà fún gbogbo ìjà. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀dọ́mọkùnrin kan ti gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ìpínlẹ̀ Niger. Mohammed Isa ni wọ́n ti mú láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Niger fún ẹ̀sùn pé ó gún ọ̀rẹ́ rẹ̀ Nurudeen Nuhu pa lórí awuyewuye tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní agbègbè Abattoir ní abúlé Kwatatayi ní ìlú Minna. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, àwọn ọ̀rẹ́ méjèèjì ló ní aáwọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, èyí tí Isa sì gún Nuhu pẹ̀lú ọ̀bẹ. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Niger Wasiu Abiodun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí ti bẹ̀rẹ̀. Isa ti wà ní àgọ́ àwọn. Ní ìpínlẹ̀ Edo, àwọn ọlọ́pàá dóòlà àwọn àgbẹ̀ tí wọ́n jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo ti dóòlà àwọn méjì kan tí wọ́n jí gbé. Kọmíṣánná ọlọ́pàá Fúnṣọ́ Adégbóyè ló fi èyí léde fún àwọn oníròyìn ní ìlú Benin níbi tí ó ti fi orúkọ àwọn tí wọ́n dóòlà náà síta: Osemure Ilobe àti ẹni ọdún 57 Emmanuel Osibe. Ó ní àwọn tí wọ́n dóòlà náà ló wà ní àlàáfíà tí àwọn sì ti ń gbé ìgbésẹ̀ láti mú àwọn ajínigbé náà tí wọ́n sá lọ. Wọ́n ti sọ ẹnìkan tó ń ta ẹ̀pà sí ẹ̀wọ̀n gbére nítorí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Ilé-ẹjọ́ tó wà ní Ìkẹjà ní ọjọ́ Ajé Monday ti sọ Sunday Uche, ẹni ọdún 21 tó ń ta ẹ̀pà sí ẹ̀wọ̀n gbére nítorí tó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 4. Onídàájọ́ Rahman Oshodi tó ń gbọ́ ẹjọ́ náà ní ẹ̀ṣẹ̀ tí Sunday ṣẹ̀ ló lòdì sí òfin tí ó sì ní ìjìyà tó tọ́ lábẹ́ òfin. Nígbà tí onídàájọ́ Oshodi Rahman wá gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀rí tí ó rí gbà tí ó sì sọ sí ẹ̀wọ̀n gbére. Wọ́n dóòlà àwọn méjì ní ìlú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní olú ìlú ilẹ̀ Àbújá ní ọjọ́ Àìkú Sunday ní àwọn ti dóòlà àwọn méjì kan tí wọ́n jí gbé ní abúlé Gútò níjọba ìbílẹ̀ Buhari. Àwọn agbébọn náà ló ya bo abúlé ọ̀hún ní ọjọ́ Àìkú Sunday tí wọ́n sì gbé àwọn ènìyàn lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Josephine Adé ní àwọn gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn ajínigbé náà tí àwọn sì ní àǹfààní láti dóòlà àwọn méjì. Adé ní àwọn tí àwọn dóòlà náà ni wọ́n ti padà sọ́dọ̀ àwọn ẹbí wọn ní ayọ̀ àti àlàáfíà. Kọmíṣánná fún ọlọ́pàá Bennett C. Igwe wá rọ àwọn olùgbé láti joyè ojú lalákọ̀ọ́fin ṣọ̀rẹ́ kí wọ́n sì pe àwọn ọlọ́pàá nígbàkúgbà tí wọ́n bá kẹ́fín nǹkan. Oríkì báyìí lọ lórí ìwé káyé gbọ́ fún tìtùní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o.